ìbẹ̀rù mà mú ọ̀pọ̀ àwọn èèyàn bí wọ́n ṣe rí epo dísù nínú kànga nìbàdàn, èyí tí ọ̀pọ̀ àwọn èèyàn ń gbọ́n. àràmì èrírí mo rí orí olóńgbò látẹ̀. ó ní ìṣẹ̀lẹ̀ kan tó mà wáyé ní àdúgbò Yemẹtu nílùú Ìbàdàn, níbi tí epo dísù tó ti ń sun jáde látinú kànga. ṣe ni ariwo ọmọ ló mà gba orí ayélujára kan tí ọ̀pọ̀ èèyàn sì ń kọminú nípa ìjàmbá tí ìṣẹ̀lẹ̀ náà tó lè mú bá àwọn èèyàn agbègbè náà. fídíò kan tó mà lu síta lórí ìtàkùn ayélujára ó mà fi hàn wípé bí ọ̀pọ̀ olùgbé ìlú Ìbàdàn bí wọ́n ṣe ń ya lọ síbi kànga náà láti gbọ́n epo dísù. kànga náà tó wà láàrin agboolé kan ní Yemẹtu ó mà ló mà ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn tó máa ń sọ nípa rẹ̀ báyìí lórí ìtàkùn ayélujára. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti wá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àti ìdí tí wọ́n ṣe rí epo dísù nínú kànga náà. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tó kọjá làwọn èèyàn kan ó ní wọ́n fi tó àwọn létí wípé àwọn máa rí epo nínú kànga kan lágbègbè Omíkúnlé ní Yemẹtu. báyìí ni ọ̀gá ọlọ́pàá DPO agbègbè náà ó máa mú ojú lọ síbẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti ṣe ìwádìí ohun tó ṣẹlẹ̀ gan-an. nígbà táwọn ọlọ́pàá tí wọ́n máa dé ibẹ̀ ó ní wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé epo dísù òun ló wà nínú kànga ọ̀hún. kété táwọn ọlọ́pàá tí wọ́n máa dé ibẹ̀ ó ní wọ́n rí wípé ọ̀pọ̀ èèyàn ládùúgbò náà ó ní wọ́n ti kó oríṣiríṣi jẹ́ríkà àtàwọn nǹkan míì tí wọ́n fi lè gbọ́n epo. èyí ló máa jẹ́ kí àwọn ọlọ́pàá kí wọ́n dúró síbẹ̀ káwọn èèyàn má lè láǹfààní láti gbọ́n epo náà. iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn máa tún ti ké pe iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àyíká láti ṣe ìrànwọ́ àti gbọ́n epo náà kúrò nínú kànga ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà sọ wípé ìwádìí àwọn ó fi hàn pé ó mà ṣeé ṣe kó jẹ́ wípé látinú táǹkì kan tí wọ́n rì mọ́lẹ̀ ó ní epo dísù náà òun ló ti jò lọ sínú kànga ọ̀hún. àmọ́ ní báyìí kò sí ìbẹ̀rùbojo ní agbègbè náà mọ́ nígbà tí ìwádìí ọlọ́pàá sì ń tẹ̀síwájú o. iléeṣẹ́ ọlọ́pàá ó wá rọ àwọn aráàlú láti máa gbìyànjú kí wọ́n máa sọ fún ọlọ́pàá tí wọ́n bá ti kẹ́fín nǹkan tó ṣe àjòjì ládùúgbò wọn. àwọn olùgbé àdúgbò náà kò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé epo dísù ló wà nínú kànga ọ̀hún kí ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá tó fìdí rẹ̀ múlẹ̀ pé dísù ni. àwọn èèyàn kan lágbègbè Omíkúnlé ó máa ṣàlàyé pé àwọn tí ń pọ omi nínú kànga náà ṣáájú àkókò yìí tí kò sì sí nǹkan kan tó jọ epo níbẹ̀. Bùkọ́lá Ọlákúnlé tó jẹ́ ọ̀kan lára àwọn tó ń gbé ilé tí kànga náà wà ó máa ṣàlàyé pé nígbà tó máa ń pọ omi nínú kànga ọ̀hún ní ọjọ́ sátidé tó kọjá lòun ṣàkíyèsí pé epo dísù ó ti kún inú kànga náà. dípò kí n rí omi tó mọ́ gara pọn epo dísù ó ní mo mọ̀ fà jáde. báyìí ni mo ké gbàjarì tí mo sì pe àkíyèsí gbogbo ará àdúgbò sí nǹkan tí mo rí o. lẹ́yìn náà làwọn ẹ̀ṣọ́ elétò ààbò ó ní wọ́n mọ̀ dé tí wọ́n sì gbé kànga náà ti pa. Ọlákúnlé ṣàlàyé ẹlòmíràn tó náà ń gbé lágbègbè ọ̀hún Fatima Gafar ó ní ìyàlẹ́nu ńlá ó mà ló mà jẹ́ fóun bí àwọn ṣe rí epo dísù nínú kànga táwọn ti ń pọn omi. Gafar òun náà máa sọ wípé ó ṣeé ṣe o kó jẹ́ wípé látinú táǹkì ilé epo kan tí wọ́n rì mọ́lẹ̀ ìní epo dísù náà olótí ń jò lọ sínú kànga. nǹkan míì táwọn kan tí wọ́n tún fura pé ó mà ṣeé ṣe kó jẹ́ iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí kànga ọ̀hún wà. ó ṣeé ṣe kó jẹ́ wípé láti bẹ̀ ó ní epo náà olótí ń jò lọ sínú kànga náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wọ a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run bá rèé yóò dé gbìyànjú èmi àti yóò dé ládé o.